lónìí tó wá rí ìṣòro tó ti náwó lé lórí táwọn èèyàn bẹ́ẹ̀ ń ṣe tó ò rí ṣe yẹn èmi adé spirit màá bẹ ṣe wàá máa rìn wá dìde dúró gbogbo èèyàn tẹ́ wọ́n mi ẹ̀ lè máa rìkọ́dù mi o màá ṣe nísìnyìí torí mo fẹ́ fi hàn pé agbára wà ògùn dẹ̀ wà. fi tó máa ń fẹ́ ṣẹlẹ̀ ìyanu tó fẹ́ ṣẹlẹ̀ ní kò wò. láti bo. ọkọ ní olúfẹ́ gbọ́dọ̀ wúgbẹ́gì ẹ̀yìnkùlé ilé olúfẹ́ gbọ́dọ̀ ṣe mí jọjọ òṣàkóńbẹ́lẹ́ ìkùlé olúfẹ́ ojoojúmọ́ ní fíìmù òun ni àkìdá sọ́kìdá àmọ̀dá torí kékeré léwé náà jò wàràwàrà lọ́mọdé tó pé èṣìṣì bọ̀ nítorí àṣẹ iná iná fi jò àṣẹ ọ̀run ní ọ̀run fíràn iṣẹ́ tó sọ bá ṣe òun ní ògbà. wọ́n ti bá kú àṣẹ àjẹ̀dí bí kọ̀lọ̀kọ̀lọ̀pọ̀ ẹ̀kọ́ àjẹ̀fẹ̀ bí mọ̀kúndú bá wá ṣe fẹ́ tó lówó pàdé àwọn akọ̀lọ́kọ̀ tó jẹ̀fẹ̀ wọ́n ní ìjẹ̀fújẹ̀fú kọ́kọ́ gbọ́dọ̀ jẹ̀fẹ̀ kù wọ́n ní kókó bẹ́ẹ̀ ni mo kọlẹ̀ pa àwọn alákọ̀wọ́ tẹ́ ni mo tẹ̀lé àwọn látẹ̀pẹ̀ àdífọ́fọ́ ẹ̀mí mi ò gbọ́dọ̀ kúrú ìnáyà mi ò gbọ́dọ̀ gẹ̀gùn ikú mápà yìí ni wọ́n forúkọ òbíndì àrùn máṣe yìí ni wọ́n forúkọ bẹ́ẹ̀dẹ̀kẹ́ èmi ti wá morúkọ tí kú jẹ́ ikú ò lè pa mí mo ti morúkọ tárùnjarùn gbọ́dọ̀ ṣe mí torí alákẹ́dùn ló gbóníyàn oníyàn ló gbọ́ ọmọ alákẹ́dùn àwèrèmẹ̀gún ló bí ọlọ́kà ló mọ àwèrèmẹ̀gún àdífá fún kékeré ẹlẹ́yẹ ẹyẹ níṣe àgbàlagbà ẹlẹ́yẹ ẹyẹ níṣe a kì í bọ́ lọ́kùnrin ẹyẹ kan lórí tẹ̀ bí ayẹyẹ bá pàṣípò là ń gbówó ẹyẹ lóko ẹrù jẹjẹ nílẹ̀ kílẹ̀ láwọn ohun ìjà mi àgbààgbà ló tún fi ọdún tẹ́wọ́lẹ́ bá bí tiẹ̀ ní dìde ọdún táwọn tó bá bí tiẹ̀ ní rìn ó yá jíjẹ́ kó bẹ̀rẹ̀ sí ní rìn mo ní kó jíjẹ́ kó bẹ̀rẹ̀ sí ní rìn ó yá jíjẹ́. ojú màgùdọ̀ tó máa wò. Láyé. bẹ́ẹ̀ ni ní àjọ. Nípa ní náà ń jù. Báàgì bá wo olè sí. Ẹ wá gba ó máa dán. Ilé ìgbẹ́nu. Ó dọ̀fẹ́ wájú Jésù. Níbo àwàdà báwàdà ilé Jésù. Mo lọ wà gbogbo eré ẹ̀dá. Ṣé bó dọ̀fẹ́ ni? Ṣé bó dọ̀fẹ́ ni? Mo ṣeré ní. Ó ń ṣeré. Mo gbọ́dọ̀ dìde o. Mo gbọ́dọ̀ rìn lénìí. Mo gbọ́ ẹgbẹ́. Now, question time. Answer this question. Èmi náà ni mò ń sọ̀rọ̀. Báwo lọ́dọ̀ yín ajẹ́ kú ọdún? Ẹ ń ṣe ọlọ́dún sà. Gbogbo wa náà lọ́lọ́dún. Mo ní kí n béèrè pé ṣé ṣọ́ọ̀ṣì wà ní Sunday tó ń bọ̀ yìí? Now, question time. Answer this question. Kílẹ̀ sọ, ṣọ́ọ̀ṣì wà. Ẹni kí ló dé tí mo fi béèrè? Ẹ mọ̀ wípé àwọn oníṣẹ́ ìjọba wọ́n fún wọn ní ọ̀fù níbi iṣẹ́ wọn lọ bí iṣẹ́ wọ́n ní ó di next week Monday wọ́n tó lọ bí iṣẹ́ àwọn student náà àwọn school àwọn ọmọléèwé náà wọ́n fún wọn náà lọ́lùdé wọn lọ bí iṣẹ́ wọn lọ school so mo wá ní kí n béèrè pé ṣé ní ṣọ́ọ̀ṣì náà ìṣọ́ máa fọwọ́ náà ní Sunday tó ń bọ̀ yìí ká máa wá sí ṣọ́ọ̀ṣì pé ká sì fi ṣe ọ̀pọ̀ ṣìṣe ọdún ṣọ́ọ̀ṣì wà kì í ṣe pé bóyá mi mo bóyá mo mi ṣe pé bóyá mi ìfẹ́ wà mo ń bẹ́ẹ̀ pé ṣé kò sí ní ìbílẹ̀ olùdé nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dá mọ́ ẹ̀ló ẹ̀ló ṣe wo gangan wà pàgọ́ ṣé kò dẹ̀ kán dẹ̀ fọ́wọ́n náà lọ́lùdé pé kó bá dẹ̀ di Sunday tó ń bọ̀ káwa náà dẹ̀ wà ṣọ́ọ̀ṣì ni ṣé ẹ ká tún wá ṣọ́ọ̀ṣì Sunday tó ń bọ̀ yìí èmi ò lọ èmi sì ń ṣe ọ̀pọ̀ iṣẹ́ ọdún mo sì mi tí lọ sọ́dọ̀ ọmọ Cairo mi tí lọ jẹ oúnjẹ ọdún lọ́dọ̀ ẹ̀ mi tí lọ sọ́dọ̀ olórí ọ̀dọ̀ klọ́ọ̀bù wa gan ọ̀hún fún wa lọ́lùdé ńbẹ̀ a lọ klọ́ọ̀bù ní Sunday tó ń bọ̀ yìí ṣọ́ọ̀bù ẹ̀ kan fún wa ṣọ́ọ̀ṣì náà ni èmi ò lọ ṣọ́ọ̀ṣì ọmọ Cairo.